lẹ́yìn bí oṣù kan tó gbàjọba, Ayedatiwa yan igbákejì gómìnà tuntun. Gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀nàrẹ́bù Lucky Orímisàn Ayedatiwa ti kéde orúkọ dókítà Ọláìdé Adélámì gẹ́gẹ́ bí igbákejì gómìnà tuntun lẹ́yìn bí oṣù kan tó ti wà lórí àlééfà gómìnà. Adélámì ni wọ́n forúkọ rẹ̀ síta lẹ́yìn wákàtí díẹ̀ tí Ayedatiwa yẹ àga mọ́ àwọn kọmíṣánná, olùbádámọ̀ràn àtàwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà àná olóògbé Rotimi Akeredolu nídìí lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù kínní ọdún 2024 tá a wà yìí. Ọkùnrin ọmọ bíbí ìlú Ọ̀wọ̀ náà la gbọ́ pé wọ́n ti forúkọ rẹ̀ ṣọwọ́ sílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo fún àyẹ̀wò àti ìbuwọ́lù tó sì ṣeé ṣe káwọn asòfin ọ̀hún kéde orúkọ rẹ̀ lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́. Nǹkan bíi 60 ọdún lé díẹ̀ sẹ́yìn ni wọ́n bí dókítà Adélámì ságbolé Olúkà Oríbòkun nílùú Ọ̀wọ̀ lẹ́kùn ìdìbò àríwá Ondo. Iléèwé girama Ìmàdẹ̀ tó wà lọ́wọ̀ ló ti parí ìwé mẹ́wàá rẹ̀ kó tó tẹ̀síwájú lọ sí fásitì ìjọba àpapọ̀ tó wà nílùú Èkó àti tìjọba ìpínlẹ̀ Ògùn níbi tó ti gboyè ìmọ̀ ìjìnlẹ̀ àkọ́kọ́ àti ìkejì nínú ìmọ̀ okòwò. Ní kété tó sìnrú ìlú tán lọ́dún 1983 ni wọ́n gbà á síṣẹ́ gẹ́gẹ́ bí olùṣírò owó àgbà níléeṣẹ́ aṣírò owó tó jẹ́ tìjọba àpapọ̀ Nàìjíríà. Iléeṣẹ́ yìí ló ti ṣiṣẹ́ títí kí wọ́n tó gbé e lọ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá níbi tó padà fẹ̀yìntì sí lẹ́nu iṣẹ́ ìjọba. Adélámì náà wà lára àwọn tó díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ All Progressives Congress APC lọ́dún 2020 kí tíkẹ́ẹ̀tì tó padà jámọ́ Rotimi Akeredolu lọ́wọ́ lẹ́yìn òrẹ́yìn. Olúṣèyẹ Adé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.